ẹ̀yin èèyàn mi ó mà tún wá ga báyìí o lórí ọ̀rọ̀ Taye Currency àti Pasuma ni o àáfàá sínú ti bọ́ síta o ó pe àwọn ènìyàn jàǹkànjàǹkàn nínú Fuji industry àwọn bíi K1 the ultimate Saheed Osupa Sule Alao Malaika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní kí wọ́n jọ nítorí Ọlọ́run kí wọ́n dá sí ọ̀rọ̀ tó ń lọ láàrin Pasuma àti Taye Currency o ó ní ó tojú sí òun o wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n rí wípé wọ́n sanwó fún àwọn bloggers láti máa bú Pasuma pàápàá jùlọ Wálé Adéọba wípé òun ló ń ṣokùnfà wàhálà àti làásìgbò tó ń ṣẹlẹ̀ láàrin Pasuma àti Taye Currency o ó ní kí wọ́n fún òun ní 6 months wípé tó bá fún àwọn ní 6 months òun ò ní sọ nǹkan kan nípa Taye Currency àti Pasuma mọ́ wípé bákan náà ni kó fún Wálé Adéọba náà ní 6 months kó má sọ anything nípa Pasuma àti Taye Currency wípé òun mọ̀ọ́mọ̀ gbọ́rọ̀ ìwá sórí tébù ni o wípé kí wọ́n pe Taye Currency kí wọ́n bá wọn sọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ o kí wọ́n yéé fa wàhálà tàbí làásìgbò kí wọ́n dẹ̀ bá àwọn bloggers àwọn tí wọ́n sọ ìsọkúsọ nípa Pasuma o wípé ó tó gẹ́ o wípé àmọ́ tí wọ́n bá dẹ́kun ìbàjẹ́ àti ìwà ìbanilórúkọjẹ́ tí wọ́n ṣe sí Pasuma wípé òun ò ní dẹ́kun ọ̀rọ̀ ní sísọ o wípé pàápàá jùlọ tí Pasuma bá pe òun ò ní gbọ́ wípé kí wọ́n yé sọ ọ̀rọ̀ ìbàjẹ́ nípa Pasuma àti Tiri Lẹ́dà kí wọ́n fi wọ́n lẹ̀ lọ́rùn kí wọ́n jẹ́ kó gbègbè ayé àlàáfíà wọn. ẹ wò ẹ jẹ́ ká jọ gbọ́ níbi tí àáfàá sínú tó ti ń bẹ̀bẹ̀ tó ti ń pe àwọn ènìyàn jàǹkànjàǹkàn jáde nínú Fuji industry pé kí wọ́n dá sí ọ̀rọ̀ yìí o kí wọ́n dá sí làásìgbò tó ń lọ láàrin Taye Currency àti Pasuma o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú gbogbo wa ṣe rí fídíò tí mò ń ṣe orí ìkúnlẹ̀ àbórí ìdọ̀bálẹ̀ ló ti yẹ kí n máa ṣe torí kí ni ó involve àwọn èèyàn mẹ́rin kan tọ́lọ́hun fúnra ẹ̀ lanu tọ́lọ́hun ṣàwọ́n nínú agboolé Fuji sáàyè ọ̀tọ̀ pa àwọn èèyàn yìí o lèmi ń wò tí Fuji fi dúró o so tí ẹ mọ̀ pé tọ́lọ́hun bá pèèyàn ní nǹkan tí wọ́n tó bá ní ẹnìyẹn ò tó nǹkan ẹnìyẹn fẹ́ parẹ́ nìyẹn dáàdì mẹ́jọ tí n bá jókòó tí mò ń bá yín sọ̀rọ̀ kì í ṣe ti gbéraga o ẹ̀jọ̀ sà ẹni àkọ́kọ́ ni bàbá wa K1 the ultimate bàbá everybody bàbá tó jẹ́ pé gbogbo àwọn ẹni tó bá wọn fi ẹsẹ̀ wọn ṣẹ̀ lágbolé Fuji lánàá tó níbo ni wọ́n gbà lẹ́yìn ọdún díẹ̀ àpadà wá ń béèrè pé ṣé lágbájá ṣe ń kọrin ni ayédáyé interview láṣẹ ń rí wọn pé ó tiẹ̀ ṣe ń kọrin Ọlọ́run tó wà lẹ́yìn yín ò ní kúrò K1 the ultimate ẹni ẹlẹ́ẹ̀kejì ni bàbá jẹ́jẹ́ àná Fuji ní Fuji ọ̀la Fuji títí ayé ànípẹ̀kún Fuji àmín Alhaji Wasiu Alabi Pasuma ẹ ń bá gbogbo gbà mú ẹ máa bá gbogbo gbà mú lọ ni ẹ ní sunkún gbà kankan ẹni ẹlẹ́ẹ̀kẹta ni bàbá tèmi fi wà jọ King Dr. Saheed Osupa Akorede Jàkí fúnra ẹ̀ èmi fi wà jọ wọn láàyè ibì kankan tó bá dé time máa sọ bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹrin ni Kibla Fuji tó jẹ́ pé ìdákẹ́jẹ́jẹ́ ẹ̀ ó jẹ́ ìbànújẹ́ fáwọn ọ̀tá ìdákẹ́jẹ́jẹ́ ẹ̀ ó jẹ́ ìbànújẹ́ fún gbogbo àwọn èèyàn tó ń pè wọ́n lẹ́gbẹ́ kan tó ń bá dùn pé àwọn lédè level ẹ̀ ìdákẹ́jẹ́jẹ́ ìlọ́lọ́run wò tọ́lọ́run fi padà kọ̀dí àìmọ̀ ṣe sí gbogbo àwọn èèyàn tó sọ pé ti Kibla báwo Ọlọ́run tó ń dún lára yín ò ní kúrò ẹ̀yin tèmi mọ̀ tó ń jẹ́ Fuji lélẹ́yìí o tó bá kọ ẹnìkan péré tí mi kà kọ́rọ̀ yẹn má bá yájú ni òun ni bàbá wa ṣe fi ọmọ oko ẹ̀sà tí fídíò yìí bá dórí tébù yín ẹ má gbọ́n tínú iṣẹ́ yín àwọn òbílẹ̀jẹ́ ti fẹ́ wọnú ẹ̀ wọ́n fẹ́ dá Fuji rú o mo fẹ́ kẹ́ bá mi involve nú ọ̀rọ̀ tó ń lọ yìí mo fẹ́ kẹ́ pe Alhaji Taye Currency pé ṣé ó ní nǹkan míì tó ń wá nídìí ọ̀rọ̀ àwọn àti Paso ni pẹ̀lú gbogbo àṣírí ọ̀rọ̀ ẹ léku ẹ wá ṣubú ẹnìkan kò ṣubú of recent ẹ ṣe ẹ̀tún rán àwọn èèyàn bloggers síta kan máa bú Pasuma tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹni kó sọ fún Wálé Adéọba àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lẹ́yìn yẹn kàn dákẹ́ fún 6 months èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí máa dákẹ́ fún 6 months wọn ò ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Taye Currency mọ́ mo sọ eléyìí mo dákẹ́ báyìí màmá wo láti èní da next 2 weeks tí wọn ò bá stop Paso fúnra ake wọn kígbe mọ́ mi ní dáhùn o ẹgẹtì so ẹjọ mo gbé kéèsì wá sórí tébù bàbá wa K1 the ultimate torí kí ni mo fẹ́ kó ń gbà pé ọ̀rọ̀ Taye Currency Paso kó ń gbà pé kóníkálukú wà láàyè ẹ̀ ẹgẹtì báyìí
mo mọ̀ pé ó wọ ọmọlé kò lè wọbẹ̀ wọn ò lè tán bá ríra ìta ni kóníkálukú wà ká má sọ̀rọ̀ ara wa mọ́ torí mo ti dákẹ́ láti December even gan mi ní time èmi náà ṣáà máa ní nǹkan kan tó yẹ kí n máa ṣe but mi nǹkan lè wà kẹ́nìkan sọ pé òun ṣe kinní kan kò rán àwọn èèyàn kó máa san sálárì fún ẹnìkan kó máa bú Paso kó máa bú aláàánú ẹ̀ I won't take it so ẹ jọ sá òun mo fi gbé wá sọ́dọ̀ yín máa dúró láti wákàtí báyìí mi ní sọ anything nípa ọ̀rọ̀ Taye Currency mo dẹ̀ fẹ́ kẹ́ pé Taye Currency fúnra ẹ̀ kó sọ fún gbogbo àwọn tó wà lẹ́yìn kán dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ kán má dẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tírí lẹ́dà kán fi kó ní kálukú ká máa wo ní kálukú fún oṣù 6 ọdún kan ká wo ẹni tó wà ń gbòòrò ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ó clear orúkọ mi la Fasino táwọn èèyàn díẹ̀ ń pè láúsáìdì àdé tí mò ń jẹ́ kó yé wọn pé ó strong ọmọ bàbá jẹ́jẹ́ náà ni. ọ̀rọ̀ yìí mà wá lágbára o. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Kò tán síbẹ̀ o, ẹ jẹ́ àjọ wọnú comment section níbi tí àwọn fans Taye Currency àtàwọn fans Pasuma náà ti ń fárígá tí wọ́n ti ń sọ ọ̀rọ̀. Currency ọ̀kan lọmọ nìbàdàn sọ wípé so Pasuma was the one that sent you out ọmọ ẹran Balógun sọ wípé you are a fool Speed sọ wípé Sino you are the problem of Fuji. Èèyàn kan sọ wípé bàbá jẹ́jẹ́ kọ́ bàbá sùúrù ni. Talk another thing na by force to mention Adebisi Akonde Currency ni. Principal sọ wípé you sef dey collect salary that is why you are doing this ọ̀gbẹ́ni. Èèyàn kan sọ wípé ìyẹn Sheriff Adéwálé Adébáyọ̀ sọ wípé kò ní dáa fún ẹ ṣebí your master want to fall Malaika before but God dey beside him. Your oga don fight all star wey dey Fuji industry but you wan make Currency fall but God dey beside him. Ọlọ́run ju ẹ̀dá lọ. Simbo Ibi sọ wípé na Currency dey send ẹrú ọba message. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o. Kí lẹ́yìn náà ní sọ sí ọ̀rọ̀ tó ń lọ yìí? Kí lẹ́yìn náà ní sọ sí gbogbo wàhálà àti làásìgbò tó lọ ní Fuji industry? So a ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò lónìí. Bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.